Okay, lórí ètò ọ̀sẹ̀ àṣà, all USA students, University of Ilorin. Welcome back to Easy Wealth Media Hub, where entertainment meets endless curiosity. Ignite your imagination with us as we are here to what? Ignite all your imagination concerning ọ̀sẹ̀ àṣà. So stay tuned. Láti ọ̀dọ̀ omidan wa tó wà ní ẹgbẹ́ mi, wọ́n bá sọ orúkọ wọn, wọ́n máa introduce ara wọn sí gbogbo àwọn ará ilé ní èdè tiwa-tiwa. Ẹ káàsán gbogbo ará ilé. Orúkọ tèmi ni Amdalat ọmọ Dasola. Okay, omidan Amdalat ọmọ Dasola. God bless you, thank you. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ní interview wa tòní, a fẹ́ kẹ́ sọ fún wa bí inú ṣe dùn tó fún àṣeyọrí ti ọ̀sẹ̀ àṣà èyí tá à ń ṣe ní òní. Inú mi dùn gidi gan-an. Mo dúpẹ́ fún Ọlọ́run àti àwọn akẹgbẹ́ mi tó kù tájọ wà ní erinwó lẹ́bù pé wọ́n kú iṣẹ́ o, wọ́n kú àṣeyẹ. Erinwó lẹ́bù, wọ́n ti gbé mi débẹ̀ èyí tó ń jẹ́ lẹ́bù. Gbogbo àwọn ọmọ Yorùbá ẹ̀ nípa wá. Ẹ ṣé gan fún ọ̀sẹ̀ àṣà. Inú tèmi náà dùn pé mo tiẹ̀ wá sí inú nǹkan tí àṣà ń jẹ́ ní ọjọ́ ti tòní. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ pé ọdún yìí ló dùn jù ní gbogbo ọ̀sẹ̀ àṣà tó ń ti ń ṣe lọ ní University of Ilorin tí a wà yìí. Báwo ló ṣe dùn tó? Ẹ yá wa ní magí àti iyọ̀ tẹ́ fi sí tó jẹ́ kó dùn. Ọ̀kan lára àwọn ọ̀nà tí a gbà kí ọ̀sẹ̀ àṣà eléyìí ó lè dojú ti ọdún mẹ́ta tèmi ti lò nínú yunifásítì ti Ìlọrin. Torí láti bí ọdún mẹ́ta tí mo ti wà nínú yunifásítì yìí, ọ̀sẹ̀ àṣà eléyìí ló dùn jù tí gbọ́ngbọ́n kan sí. Ọ̀kan lára àwọn ètò tí a fi kún ètò wa tó jẹ́ kí ọ̀sẹ̀ àṣà eléyìí kó dùn yàtọ̀ ni wípé a fi ìṣàfihàn òrìṣà Ọya kún àwọn nǹkan tá a ti máa ń ṣe tẹ́lẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni wípé a tún lo gan àwọn performing arts láti ṣe ìṣàfihàn àwọn nǹkan wa fún àwọn olùgbọ̀n wa. Àwọn nǹkan tó jẹ́ kí tọdún yìí yàtọ̀ sí ti àtẹ̀yìnwá nìyẹn. Ó dáná, ẹ ṣé gan, ẹ ṣé gidigidi. Ǹjẹ́ ó nípa tẹ́yìn kó fún àṣeyọrí ti ọ̀sẹ̀ àṣà yìí gẹ́gẹ́ bí bóyá nípa wípé okay, physical help tí mo ṣe ní, financial help tí mo ṣe ní, àti wípé nǹkan tí mo ṣe ní orí ìtàgé tó jẹ́ kí ọ̀sẹ̀ àṣà ti ọdún yìí kó dùn gidigidi kó láàrin. Ẹ ṣé. Mo jẹ́ ẹni tó jẹ́ pé èmi ni mo kó ipa díẹ̀ nínú àwọn tí ó ń kọrin. Ẹ jọ̀ọ́ ẹ yá mi lébo, èmi ni lead role nínú àwọn tó ń kọrin. Òun ló jẹ́ arapa tí mo kó fún ọ̀sẹ̀ àṣà. Physically, mo kópa tó pọ̀ bọ̀. Àwọn nǹkan mi wà tó jẹ́ pé kò ṣeé sọ síta. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé gan, ẹ ṣé gidigidi. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti Elédùà tó mú a ṣe àṣeyọrí ti ọdún àṣà ti ọdún yìí. Ká tó máa lọ láì fọ̀rọ̀gùn. Ẹ sáré bá wa fi àmì sí èdè èyí tá a yá látèdè Gẹ̀ẹ́sì. Kẹ́ bá sáré bá wa fi àmì sí orúkọ yìí èyí tó ń jẹ́ Easy Wealth Media Hub. Easy Wealth Media Hub. Easy Wealth. Mímídò. Wealth. Mímímí. Media. Mídò àti Hub. 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 Mídòdò. Ẹ ṣé gan, ṣètò èyí kẹ̀tẹ̀ fi Yorùbá pè mí lólè àbí kẹ́ fi àmì pè mí lólè, èmi ò lè mọ̀. So gbogbo àwọn ará ilé wọn bá wa dá sí bóyá ẹ gbà o àbẹ́gbà. Ẹ ṣé gan omidan wa, a dúpẹ́ gidigidi. A dẹ̀ kí yín pẹ́ kú àṣeyọrí ti ọ̀sẹ̀ àṣà èyí ti ọdún tí a wà yìí. Ẹ ṣé gidigidi, ọdún ayabo. God bless you. Thank you.